ǹjọ́ ọmọ pàmòlà tó ń wò yìí wò dáadáa gbẹ̀gì àti ewédú ni màmá tó ká ń bẹ nú ẹ̀ tó bá fi síbi ìjẹ́ bóyá torí gbógbóná àbọ̀fẹ́ sáfẹ́ bọ́ bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó di káfìrì síbi nìkan kọ́ bọ́ bá fi wíwọ́ bọ́ bá da ó mara àrùn tó bá dà bọ́ àmàlà yìí bó ti gbóná tó yìí tó fẹ́ mọ́ láìka ó ti di káfìrì ọ̀nkọ́ ha tó bá gbọ́ àgbákò mọ̀ dé àwọn tá à ń bá gbé nìyẹn àwọn kan ní wọ́n máa sọ bẹ́ẹ̀ síbi yìí tó bá fi di àmàlà yìí àbí ráìsì túwó tó bá fi mú ẹ̀kọ́ ó ti di káfìrì wá nǹkan fìdílé tí ó bá yí ọ tẹ́lẹ̀ A'udhu minash shaitani rajim àmàlà tó ń wò yìí bó ti gbóná fẹ́lifẹ́li yẹn tó bá fi ka ìlà kó kílẹ̀ sí o tó bá fi síbi jẹ́ bó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ ó ti di káfìrì síbi kò gbọdọ̀ kún ọ lójú kó fi jẹ ráìsì o tó bá fẹ́ jẹ́ káfìrì bó bá jẹ́ mùsùlùmí tẹ́lẹ̀ kódà kó o máa lọ ájì lọ́dọọdún kó o máa padà umra lóṣooṣù kó o gbìyànjú kó o ṣe súnà bọ́lọ̀ ti fún ọ lágbára máa dójú àmì bó o bá fi sẹ́kù síbi wípé òun fi síbi di àmàlà ó fi ń jẹ túwó ó fẹ́ mu ẹ̀kọ ó fẹ́ jẹ máìmáì ó wá ń fi síbi mu ẹ̀kọ àbí ó wá ń fi síbi jẹ máìmáì ó ti di káfìrì ìròrí àwọn kan ní láwùjọ àwa mùsùlùmí wọn kọ ha bó ti rí nìyẹn o kí ló bí eléyìí ní ó tún bí 4-5 days nísìnyí brother kan pè mí wọlé ó wá ní òun fẹ́ béèrè mà kí ni ìbéèrè náà ó ní ìbéèrè tó ń fẹ́ béèrè ni pé òun kọ́ máa cross fídíò mi kan ó ní mo sọ̀rọ̀ ọmọkùnrin kan bẹ̀ Malik pé mo ní mùsùlùmí ni tẹ́lẹ̀ ó padà wá di káfìrí mo wá ní kó tó di káfìrí ó tẹ̀lé àfàjàbàtà mo ní ẹni tó ṣe ìsìláàmù débi wípé ó fi tẹ̀lé àfàjàbàtà tí ń kàfàrà ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn mo wá rántí pé lódodo public place ọmọ ìkànnì tí mo ṣe níbi kan mo dákọ̀ ọmọ yẹn bẹ́ẹ̀ lóòótọ́ tí mo ní ọmọ tí wọ́n bí sínú Islam tí bàbá àtìyá tí wọ́n lérò orí tí wọ́n fi lè sọ lóko ní Abdul Malik tẹ́ bá kọ́ máa cross ẹ lórí Facebook ẹ rí i pé tí yẹn bá jẹ́ mùsùlùmí omi gbọ́dọ̀ bọ́ lójú èèyàn wípé àwọn òbí tí wọ́n lérò orí tẹ́lẹ̀ ìfilẹ̀ kéwú débi tó kéde yìí tó padà wá di abọ́rísà ọmọ náà tẹ̀ padà fún mi lésì gan mo ti wo fídíò rẹ̀ láàárọ̀ yìí ni ó ní torí tí mo sọ ń bẹ̀ sọ́nù tí mo ṣe ń bẹ̀ tí mo ní ó súnmọ́ wípé òsì ló sùn kan ọ̀dọ́mọdé lọmọ yìí iṣẹ́ wo ló ti ṣe tó ní ìjákulẹ̀ tó fi di pé iṣẹ́ à ń wá àmọ́ ojú kòkòrò mo sá bẹ́ẹ̀ lọ́nkọ́ lọ́mọdé òkú lórí ẹ̀ ń bọ̀ wá bẹ́ẹ̀ ó ní òsì kọ́dọ̀ play fídíò mi kan ó ní ìsbí wọn lọ sọ fún àníṣe náà jẹ gbèsè kú ó ní ẹni tó wá jẹ gbèsè kú lọ fẹ́ kó wọn tẹ̀lé òun fẹ́ lówó tó òun òsì wọn fi òsì ẹ sì ń fi system mi fi ń tọrọ iPhone mò ń bọ̀ wá bẹ́ẹ̀ kí ni àwa mùsùlùmí bí táwa náà ti kú náà bí yẹn bá ti dábọ̀ rí sà pàápàá jùlọ tá bá ti rí pẹ́nu ẹ̀ mú financially wọ́n support ẹni automatically wọ́n nídìí kásẹ̀ mọ́ wà lébù rẹ̀ ibo ló belong sí tani táwọn bá ti wọ́n support ẹni torí pé àgùntàn wọn tó sọnù ọ̀darí wálé nìyẹn kádàrá burúkú ọlọ́mọdé ó kò lè wà lérí brother yẹn wá ní torí ìfẹ́ kó gùn inshallah mo sì fẹ́ ta kankan ìfẹ́ kó ju bí 10 minutes lọ ó bá sì ju bẹ́ẹ̀ náà lọ ọlọ́mọsá fún mi láyé àsọyẹn ọ wá ní àsọyé ó ní ìgbà tí mo ló di káfìrí kó tó da bọ̀rìṣà ó ní sẹ́gbà tí ń tẹ̀lé àfàjàbàtà ṣé mùsùlùmí náà ni mo ní mùsùlùmí lè mi máa sí mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ nígbà tí mi ò mọ nǹkan kan tí mi gbọ́ rí mi máa rí àmọ́ mùsùlùmí ló gbọ́dọ̀ jẹ́ wọ́n lókè asọ̀rọ̀ tọ́pọ̀ gan kí n tó bẹ̀rẹ̀ sí record ọpẹ́ díẹ̀ kọ́dà èmi gan padà gbọ́ gan mọ̀ rẹ́rìn ni pé ó ní ókè ìgbà tí mo ní mùsùlùmí náà jẹ́ àfàjàbàtà gangan ṣé mùsùlùmí ni wọ́n mo ní mùsùlùmí ni wọ́n ó ní mùsùlùmí ni wọ́n mo ní wọ́n gà jẹ́ takifiri dé àwọn táwọn kà fara àwọn èèyàn ó ní kọ̀ ọ̀rọ̀rùn kéèyàn jẹ́ takifiri kó sì jẹ́ mùsùlùmí mo ní àfàjàbàtà wà mùsùlùmí walakinnahu mina takifiriyyin nǹkan tá a kàlẹ́ mọ̀ lọ́dún fàfàjàbàtà ni pé indahu guluwwun fi takfir kéèyàn máa bàdá àwọn èèyàn kọ́ máa kà fara àwọn èèyàn pé tọ́ ọba tilẹ̀ fi síbi jẹun wò ó ti káfìrí àwa sọ̀rọ̀ tọ́pọ̀ ẹ̀yìn èèyàn gẹ́gẹ́ bí brọ́dà yẹn gan torí pé ntẹ̀yìn ọba mọ̀ kọ́ dáa lójú tó fẹ́ nákọ́sẹ̀ yẹn lórí ẹ̀ ṣé èèyàn jẹ́ takfiri èèyàn kà fara àwọn èèyàn pé ẹni yẹn ká jẹ sọ́fin àṣìṣe àṣejù kọ́mọ kà fara àwọn èèyàn látara èèyàn fi síbi jẹun ọba ti fi síbi jẹun automatically ó ti di káfìrí yára ni tí májẹ̀mú bá ti pé ẹ wá bẹ̀rẹ̀ kéde májẹ̀mú wọ́n máa ẹjọ́ wẹ́wẹ́ ṣé ta ló lẹ́rìí ẹ̀ wípé gbogbo ẹni tó bá ti jẹ́ takfiri o ẹ kàn sí ìtìláàkù wípé káfìrí ni tẹ́ ẹ̀ mọ̀ kankan mọ́
wípé nǹkan tó gbẹ̀yàn jáde kó nú ẹ̀sìn sẹ́mọ̀ kéèyàn wá ní gbogbo ẹni tó bá jẹ́ pé kàfàrà àwọn èèyàn ó ń bàdá àwọn èèyàn ó automatically kẹ́yìn náà ní oní káfírí lónà àbí oníbídíà lónà tẹ́yìn máa kankan mọ̀ ṣé brother yẹn all right automatically tẹ́yìn bá ti jẹ́ tẹ̀kẹ̀fìrí káfírí ni sẹ́mọ̀ mi máa tọ́ àgbákò máa dé ara ẹ̀ nìyẹn àwa tẹ̀síwájú àwọn bọ̀rọ̀ lọ bá ti já síbi ọ̀rọ̀ síbí nìyẹn ọwọ́ ní abábọ̀rọ̀ síbi mẹ́sàlá síbi ó ní abábọ̀rọ̀ débi pé síbí kí ni síbí mo ní wàsílà ni bí mọ́tò sì jẹ́ wàsílà àti ọ̀pọ̀lọpọ̀ nǹkan tá ń lò lénìí mọ́tò ní microphone ní gbogbo nǹkan tá ń lò fóònù láti mo ní wàsílà ni nínú wàsáìlì lọ́wọ́ ọwọ́ ní kò gbọ́dọ̀ jẹ́ wàsílà kí ni ọ̀pọ̀lọpọ̀ jẹjẹ wọ́n ní tẹ̀yìn bá fi lè fi síbí jẹun kémi lọ sí fáìlìsì kí ni wá dé ìtàn kí ni lọ sí kíní kan kí ni lọ sí báṣù lórí síbí mo ní ok júwe fún mi tíra wo ni kí n kà torí ní kóòtù àdìsí àlọ́ sàlá sàlá ń wọlé ń jáde ń bẹ̀ yí pé àdìsí àlọ́ sàlá sàlá pé àlọ́ sàlá sàlá fi kà mẹ́ta jẹun ẹ̀yin àlọ́ sàlá sàlá yẹn láwọ́wọ́ ok mọ̀ fún mu àdìsí yẹn torí pé àfa àjàbàtà wọn mọ blọọgì àwọn èèyàn mọ blọọgì àwọn àfa àtọ́jú wọn lọ́fà númọ̀ àwọn tó yẹ pé tá bá sọ ibẹ̀ yẹn gbọ́ tá bá jàbàtà ń wí àfàjàbàtà wọn wá ń create content lórúkọ àwọn olùmọ̀ àwọn dàkátìrà àwọn professor àlọ́lọ́dọ́ lọ́mọ yẹn sẹ́mọ̀ tábà ti kọ́kọ́ sí àlọ́lọ́dọ́ ni kálukú lè listen sáwọn pé àbí tán fẹ́ gbé wá pẹ̀lú lórí òdo wa nígbà tí ó ní àfàjàbàtà gbé wọn kì í ṣe pé mùsùlùmí náà ni wọn pé mi lè kọ̀ yẹ kí n gbà wọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìròrí tiwọn ok mùsùlùmí ni wọn àmọ́ aláṣejù àwọn tó yẹ pé kọ́mẹ́díà ni wọ́n ń ṣe ok content lórúkọ àwọn olùmọ̀ àwọn dàkátìrà àwọn professor àlọ́lọ́dọ́ lọ́mọ yẹn sẹ́mọ̀ tábà ti kọ́kọ́ sí àlọ́lọ́dọ́ ni kálukú lè listen sáwọn pé àbí tán fẹ́ gbé wá pẹ̀lú lórí òdo wa nígbà tí ó ní àfàjàbàtà gbé wọn kì í ṣe pé mùsùlùmí náà ni wọn pé mi lè kọ̀ yẹ kí n gbà wọn mùsùlùmí gẹ́gẹ́ bí ìròrí tiwọn ok mùsùlùmí ni wọn àmọ́ aláṣejù àwọn tó yẹ pé kọ́mẹ́díà ni wọ́n ń ṣe ok èèyàn ní torí pé wọn làwọn fẹ́ sọ̀rọ̀ àwọn fẹ́ sọ̀rọ̀ ẹ̀yin mọ́sálà kan wọn ní ti sọ̀rọ̀ sẹ́ni méjì wọn fọ́ la torí pé tájẹ́ tí wọn gẹ́gẹ́ àwọn àfa àtàn ló kọ̀ yẹn ni wọ́n fẹ́ mọ táàgì àwọn ẹgbẹ́ àná olódò ni àná olódò ni àná ẹgbọ́ ẹ̀ kì í ṣe pé wọ́n ní nǹkan kan tá fẹ́ wọ́n fún àwọn èèyàn ìyẹn náà fi dà ìgbà pé wọ́n wà rẹ́lí fáti tó bá ti ń dákọ̀ àwọn àfa yẹn wọn ò ní yẹn dún wọn bá dádùgbò kàmá àwọn fẹ́ sọ̀rọ̀ yẹn gbàtọ̀ bíi àwọn àfa ni wọn mọ kìnìún tó kú àbúrò màmá mi ni ṣé wàá sí lélẹ́yìí àbí create content àfa yìí wá ní àdìsí ànábì sallallahu alaihi wasallam yẹn ló fi díẹ̀ múlẹ̀ pé a gbọ́dọ̀ fi síbi jẹun ọwọ́ ní ká lò ṣe rí àfàjàbàtà àti gbogbo àwọn tí wọ́n jẹ́ àtibáwò wọn sẹ́ni tó bá jẹ́ pé gbogbo bẹ́ẹ̀ tí wọ́n ń rojọ́ pẹ̀lú èdè Yorùbá wọn ẹ bá láǹfààní àti lè kọ tíra tẹ́ bá lè fi gbogbo àwọn mọ̀kànláfà tó yẹ bá lè kọ ní tíra ọ̀rọ̀ yìí máa kílẹ̀ àtúrí pé àwọn ẹlẹ́kọ̀ọ́ ní al-kitabu asdaqu min al-khitab ìtẹ̀yẹ̀ bá kọ kalẹ̀ tẹ́ bá kọ tíra kalẹ̀ ọ̀rọ̀ yìí máa kílẹ̀ lágbàáyé gan mọ̀ pé ẹ máa sọ̀rọ̀ àdìsí ànábì sallallahu alaihi wasallam pé ànábì sallallahu alaihi wasallam dágbé ó pè é jòkó lẹ̀ mọ̀ fún àdìsí yẹn ó wá kó ẹ̀yẹn lọ́tọ̀ pé ìtọ́ mo fẹ́ kẹ́ gbọ́ yéré àdìsí yẹn ẹ kọ tírà ẹni tó bá tó bẹ̀ nínú yín ẹ kọ tírà ẹ jẹ́ káwọn àgbáyé bá wa kà nítorí ẹ máa da Yorùbá rú bọ́dọ̀ wà fọwọ́ sí ọmọ ìsinmi jẹun tẹ̀sírí wò ni nà bẹ́ẹ̀ ni nkúlù tẹ̀sírí wò ákùlẹ̀ láì wáhádà ìwíkúwí gbà àdìsí ti brọ́dà náà wá brọ́dà yìí olówó ó súnmọ́ pé ń fọ́lọ́ mi dáadáa àwọn àdìsí tó kó wáyé jájọ gbọ́ yìí mọ́ bẹ́ẹ̀ lọ́wọ́ bá Allah subhanahu wa ta'ala kọjọ jẹ́ kí ayọ̀lágbọ̀ yẹ kó dẹ̀ mọ́ adúlórí dáadáa àdìsí tó mú wa ti ọ̀nkà àdìsí tó wà ní Muslim ọ̀pọ̀lọpọ̀ àdìsí oúnjẹ jíjẹ wà ní sọ̀yẹ́ Muslim wà ní sọ̀yẹ́ Bukhari láti ìsìfẹ́ kó gùn púpọ̀ àmọ́tọ̀ kọ́dà lóko torí ìfẹ́ láyé lógún àdìsí tí ó máa ń kà tó ló wà nínú tó ní Ànábì sallallahu alaihi wasallam ó pàṣẹ wípé a gbọ́dọ̀ jẹ kí ló pè a gbọ́dọ̀ jẹ oúnjẹ pẹ̀lú síbí ọwọ́ ní kálò àdìsí Ànábì sallallahu alaihi wasallam tí máa lò náà rèé o àdìsí ni wípé